The book of Deuteronomy, chapter 32, verse 51. Deuteronomy chapter 32 verse 51. Àwọn tó bá ní Yorùbá kó kà. Nítorí ẹ̀yin ṣẹ̀ sí mi láàrin àwọn ọmọ Ísírẹ́lì ní ibi omi Meriaba, Kádésì, ní aginjù Sínì, nítorí tí ẹ̀yin kò yà mí sí mímọ́ láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run sọ̀rọ̀ fún rẹ̀ ní ìgbà yìí. Tabadẹ́wò gbàdá sọ pé Deuteronomy yẹn lóòótọ́ ó ti ń lọ sópin tí Mósè ti ń parí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. So a dẹ̀ rí pé àkókò yìí Árónì sí ní àárín wọn mọ́ àti sín nítorí pé ó ti kú. Lóòótọ́ kò sígbà téèyàn ní kú, ṣùgbọ́n ó ṣe ní láàánú pé kò lè délẹ̀ lérí. Ó wá di wípé wọ́n ṣàlàyé ibi tí wọ́n dé dúró nígbà yẹn. Ìyẹn ni etí odò tí à ń pè ní Meriba Kadesh ní aginjù Sinia or Sin. Ní ìbàyí a sọ fún wa pé ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ kọjá yìí, Mósè wá ń sọ fún wọn kí ló fa ìṣẹ̀lẹ̀ náà. Òun ni pé wọ́n ṣẹ̀ sí Ọlọ́run nípa wípé ọ̀n bọlá ọ̀n fìyìn fún Ọlọ́run. Ó ti jẹ́ ìwà wọn láti bẹ̀rẹ̀ wá. Ṣẹ̀rí nǹkan tó ń pè ní ẹ̀gún ìdílé, nǹkan burúkú ni. Èèyàn 12 tó jọ ọmọ Joseph, ọmọ Isaac, ìyẹn tó yẹ pé a sọ pé ó bí ẹyọ kan ṣoṣo tí ó yanjú. Ìkejì ọ̀tá ló jẹ́ ìyá àkọ́bí, bó tilẹ̀ jẹ́ pọ́jọ́ kan náà bí wọn. Ó wá di wípé wọ́n wá ní kí àbúrò kó lọ, kó má di pé ẹ̀gbọ́n pa, kó má di pé wọ́n lùsàn méjèèjì. Wọ́n parí ìjà, ṣùgbọ́n kò sí bí wọ́n ṣe lè gbàgbé. Ìyẹn ni Jésù ń wá fún, pé tí èèyàn bá báyàn jà kó máa ní ẹ̀mí ìgbàgbé, ẹ̀mí ìdáríjì pátápátá. Ẹ rí i pé láàárín òun àti ẹ̀gbọ́n ẹ̀, ilé àbúrò ó parí ẹ̀ pátápátá, ṣùgbọ́n ẹ̀gbọ́n òun náà parí ẹ̀, ṣùgbọ́n wà nínú ọkàn ẹ̀ bí bá ṣe sọ̀rọ̀ yìí. Torí òun àti Ishmael wọ́n ti jọ ṣe ìdílé papọ̀. Ẹnibi àtẹnibi náà ló rìn, ẹni ire àtẹnibi ọ̀hún jọ rìn papọ̀. So ó mú kí ọmọ tí Ísírẹ́lì, ìyẹn tí à ń pè ní Jacob bí,
nígbà tá a yí orúkọ ẹ̀ padà sí rere. Ó wá bí àwọn 12. Lóòótọ́ ló nífẹ̀ẹ́ sí ìyá àwọn yẹn, àwọn 2 péré. Àwọn 10 yòókù wọn ò ní ìfẹ́ sí. Tó bá dẹ̀ ní kán ṣe àwọn 2 yẹ kó nífẹ̀ẹ́ Joseph àti àbúrò ẹ̀, torí pé ọmọ ọ̀dọ̀ màmá wọn ló jẹ́, ṣùgbọ́n a máa kóra wọn jọ, a máa dìtẹ̀. Ẹni pé kò sí, ó ní ayé òfin ni fọ́rọ̀ àforí ẹni. Nífẹ̀ẹ́ rẹ̀ torí pé bàbá yẹn ti nífẹ̀ẹ́ obìnrin yẹn. Obìnrin náà pẹ̀lú bọ́yìn nífẹ̀ẹ́ tó àṣemáṣe lòun náà ṣe. Ṣùgbọ́n a dúpẹ́ Ọlọ́run pé ẹ̀gún tiẹ̀ kò wá bà lérí àwọn ọmọ yẹn, òun ló forí kó ìyá rẹ̀. Àwọn 10 yẹn títí Joseph fi kú, ọ̀tẹ̀ yẹn ò kúrò nínú wọn, bó tilẹ̀ jẹ́ pé Joseph fi oríjì fún wọn. Àwọn ò ní ẹ̀mí ìmójúkúrò pé kán gbàgbé nǹkan burúkú táwọn ṣe. Ẹ̀rí ọkàn ń jẹ́ wọn. Ṣé rí bẹ́ẹ̀ pé ẹni tí a ṣẹ̀ kọ́ ló ń ro ibi, àwọn ló ń ro bí títí Joseph tọ́lọ́ tètè ya mú kúrò láàrin wọn kó má máa di pé ìwà yẹn á lè máa tẹ̀síwájú. Wọ́n ti wá gbèrú ká tún kó wọn kúrò nílùú, èrò bí yóò kúrò ní ayé wọn títí tọ́lọ́ fi mọ́ wọn kúrò pẹ̀lú ọwọ́ líle. Ọlọ́run fún wọn kúrò ní Egypt. Wọ́n lọ sílẹ̀ lérí, wàhálà náà kó fún Árónì àti Mósè tó jẹ́ olórí fún wọn. Èrèdí yẹn ló jẹ́ pé ibi tí Árónì parí ìrìnàjò ẹ̀ sí nìyẹn. Àdúrà mi ni pé Ọlọ́run á ràn wá lọ́wọ́, kò ní jẹ́ kí a má dé ibi tí à ń lọ. Kí ni bíbá ń sọ fún wa ni pé à ń sọ ìtàn. Lánàá a ṣàlàyé àwọn ìtàn fún wa láàárọ̀ àti ní àṣálẹ́ pé ìṣẹ̀dá, the way God created Yorùbá is unique, special, different from every human being. And mo ti ń ṣàlàyé kíní fún wa lọ́jọ́ pípẹ́, kì í ṣọdún yìí nìkan, mo ti ń sọ fún àwọn tí a ti jọ ń rìn bọ̀ pé bí Ọlọ́run ṣe dá ìlú yìí, pàápàá jùlọ almost more than 20 years mo ti ń sọ̀rọ̀ nípa ẹ̀yà Yorùbá. Mo ti lọ sí àwọn ìlú púpọ̀. I travel to many places. I cannot see anyone in their character, either in the attitude like Yoruba. That not mean that Yoruba is nice or very good or perfect or righteous, but there are some things you can see to prove that God shows them. And now is the period that is supposed to enjoy that benefit that God gives to them. But it's obvious, ó jẹ́ nǹkan ìbànújẹ́ àti nǹkan burúkú jáì pé ibi tí Ọlọ́run mú wọn lọ, àwọn fúnra wọn wọ́n ń fọwọ́ aago ara wọn sẹ́yìn. Àwọn sì ló wà lórí kíní yìí. Àwọn tó jẹ́ ní ìṣẹ̀ṣe hàn ní ìṣòro torí ìlú wọn náà wà, ẹ̀sìn wọn náà ń sìn. Bó tilẹ̀ jẹ́ pé ẹ̀sìn yẹn Ọlọ́run tí a mọ̀ pé ó dá ọ̀run ayé, ẹ lọ wo oríkì Ọlọ́run, kò sí ìlú tẹ́ ti lè gbọ́ oríkì Ọlọ́run nínú ayé yìí tàbí tẹ́ lè mọ orúkọ Ọlọ́run nínú ayé yàtọ̀ sí ilẹ̀ Yorùbá. Àwọn nìkan ni. So ó jẹ́ kó yé wa pé àwọn nǹkan tí wọ́n ń sọ nípa ìṣẹ̀dá Yorùbá nínú Bíbélì tí a ti ń sọ fún wa ìdí tá a fi dá wọn
nísìnyí àwọn science wọ́n ti yẹ̀ wò pẹ̀lú gbogbo ìtàn tí a kọ sílẹ̀ láti almost 100 plus tá a ti kọ̀tàn nípa wọn through nǹkan tí Àjàyí Crowther ṣe. A rí àwọn tó jẹ́ priest tó kọ ìtàn sílẹ̀. Ìtàn tó sì kọ ó jẹ́ kó yé wa wípé a wá láti ipa ọ̀nà méjì. Ìyẹn ìkan ní Egypt, yẹn ni pé ilẹ̀ adúláwọ̀ náà láti ṣàn wá. Tá a bá ṣàn wá, ó yẹ kéde wọn bá èdè wa mu. Ó yẹ ká jọ àwọn ará Egypt, bó tilẹ̀ jẹ́ pé a mọ̀ wípé nípa ẹ̀sìn a yí wọn ní àwọ̀ padà sí funfun. Tí a bá dẹ̀ tí wọ́n á wò ó pé ìtàn tó ti kọ, ẹ mọ̀ wípé èdè mùsùlùmí àbí ẹ̀sìn mùsùlùmí àtèdè wọn ó wá láti èdè aláwọ̀ funfun, ìyẹn ní Arab country tí a pè ní Saudi. So àwọn náà dẹ̀ sọ pé ibẹ̀ láti ń wá. So tí ẹ dẹ̀ mọ̀ pé 400 years náà fi jù wá lọ. That 400 years yẹ ká gbà yí pé ìtàn tán kọ fún wọn tàbí àrọ́bá tí wọ́n ń gbọ́ pé ibẹ̀ ni Odùduwà ti wá. Ẹ má gbàgbé pé Odùduwà bá èèyàn nílẹ̀ Yorùbá. Kò sí bí ó ṣe wá yẹ tó kó òrìṣà ẹ̀ wá. Òrìṣà tó kó wá kò jọ ti Egypt o, kò dẹ̀ jọ ti ìlú Saudi o. So definitely àwọn onímọ̀ ìjìnlẹ̀, àwọn tó máa ń yẹ ẹ̀jẹ̀ wò àti àwọn nǹkan tí à ń pè ní wípé egigun tí ó ti jẹmọ́lẹ̀ tipẹ́tipẹ́ wọ́n máa wá. Bí ó tilẹ̀ jẹ́ pé ti Jésù wọ́n rí nígbà tán rí ti Jésù, ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ orí igi, tó ta sílẹ̀ láti orí igi àgbélébù ní ìhà ẹ̀ àti torí àti tọwọ́ ó wọnú wò lọ. Mi mọ̀ bóyá ti rí àwọn tó ti wò ó ní 1980s ní kíní ìṣẹ̀lẹ̀ o. Ta ló ti gbọ́, ta ló ti rí? Who have seen where the blood of Jesus Christ come down? Yes. Okay. And it goes straight to the ark that nobody see again. Last place you can see it in the Bible. Bí tẹ́lẹ̀ rí gbẹ̀yìn inú Bible ni inú ìwé wo? Which book? Okay. A rí pé it's in the book of Jeremiah. That's the last place. And people thinking that maybe Jeremiah, before he died, because he can hear from God, he can see everything, and he already complaining about all these situations. It's already written down what will happen to them, what will happen to this very moment. They are already saying it. And maybe possibility he can go and hide it inside the cave. But we are looking at it. Is it possible for him to able to close the road and to do that? Well, we believe that it's difficult for Dr. Ron Wire when he's about to do it, to see it. Actually, a rí pé ìtàn ti ń sọ, àwọn èèyàn ti ń sọ pé kíní yẹn wà o, ó wà ní Jerusalem. Ní ibo wọ́n ti ń wá kiri rí. Ṣùgbọ́n níjọ́ tí ẹni ń lọ, òun máa ń kì í ṣe iṣẹ́ ẹ̀ láti máa escalate, como àwọn tó máa ń excavate, tó máa ń wá àwọn nǹkan mèremère ayé àtijọ́, àwọn ìtàn nǹkan àtijọ́. Ó rí ti kẹ̀kẹ́ ogun tó wà ní inú òkun àti àwọn bẹ́ẹ̀ lọ ṣá, tí máa dúró àkókò wa. Ìgbà tó débi tí ibẹ̀ yẹn tó ń lọ, Ẹ̀mí Ọlọ́run dẹ̀ sọ fún pé ló gbóhùn pé ibi tí àkùyẹ́ wà ní o. Ó fi àmọye ọdún, ó fi bẹ̀rẹ̀ sí ń wá láti 70s, late 70s. A lọ, a padà wá, a lọ, a padà wá. Ọ̀nà ibi tó ń gbà wọlé tó kín, ibẹ̀ kọ́ ló gbà. Bẹ̀ẹ̀ tí ibi tó gbà wọlé, ó kù dẹ̀ kan rí.
á bẹ́tà kí ẹ̀yin tẹ́ bá ní stress tẹ́ béèrè fún, ó wà ní YouTube tẹ́ lè fojú rí. Wọ́n láti test ẹ̀jẹ̀ yẹn ní àwọn ìlú bíi mẹ́ta. Ó kọ́kọ́ test ẹ̀ ní Jerusalem, èyí tó rí lórí áàkì ẹ̀, wọ́n rí i pé ẹ̀jẹ̀ tí ó ti gbẹ gẹ́gẹ́ bí òun fúnra ẹ̀ tó jẹ́ sáyẹ́ǹsì ẹ̀ pé kò kó nǹkan dání tó fẹ́ fi ṣe nǹkan bẹ́ẹ̀ kò dẹ̀ ní plan fún. Ó dẹ̀ pé àwọn tí ó máa ń yẹ ẹ̀jẹ̀ wò, ẹjọ́ bá mi yẹ ẹ̀jẹ̀ yìí wò. Mo gé sórí ẹni o lórí àwọn agẹ́lì wà ń bẹ̀ o. So ìgbà tán dẹ̀ máa test ẹ̀jẹ̀ wò, wọ́n rí i pé ó ní 34 àmì 24 chromosome. Bẹ́ẹ̀ sì ni kò possible, èèyàn gbọ́dọ̀ ní 23 plus 23 will give you 46. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ tán rí yìí ó jẹ́ 24, kò possible kí ó máa ìyẹn ni DNA náà ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹ bíi DNA tòbẹ̀tò ó tún máa consist of àwọn nǹkan kan. Wọ́n wá rí i pé tẹni yóò pé kò possible kó má ní ti bàbá ó ní ti ìyá. Kí ló dé? Bàbá tiẹ̀ ló wá jẹ́ tẹyẹ ọ̀kan. So ìgbà tí wọ́n sọ pé ẹni yìí o, ẹ̀jẹ̀ ẹni yìí ó wà láyé o, ẹni yìí ò kú o. Tán bá tẹ̀ sọ fún yàn ibi tí wọ́n dé dúró yẹn, tán bá dúró bẹ́ẹ̀ tán tẹ̀síwájú mọ́, ó ti yẹ kó yé máa yé kìrìsìtẹ́nì yìí pé ẹ̀jẹ̀ Jésù náà sọ yẹn torí kò ní bàbá. And then ẹ̀kejì wọ́n ní pé ó wà láàyè kò kú. The blood of Jesus never dry. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí tó bá pè, èmi ti pè é lámòye gbà, ó ti jí òkú dìde lójú mi, ó ti wo àmọye èèyàn, ó ti wò ó sàn, àwọn tán ti yarọ, àwọn tí wọ́n lè dìde mọ́ lórí ibùsùn wọn for long months, ó gbé wọn dìde lẹ́sẹ̀kẹsẹ̀. So ó dẹ̀ tún jẹ́ kí n ní àǹfààní pé mo mọ̀ òun, ó ti jẹ́ kí n rí Sátánì, àwọn ọmọ Sátánì tán jọ wá láti ọ̀run tí Yorùbá ń bọ, àwọn òrìṣà Yorùbá gidi gan, tán bá bèèrè wọn mọ̀ kó wà, àwọn kankan gbà kó wà, àwọn kan ti ń bọ, àwọn èèyàn tó ń bọ pọ̀, tó bá dé Òṣogbo ẹ rí wọn rẹpẹtẹ, á fún wọn lọ́mọ. Tàbá dẹ̀ ń sọ nípa àwọn áńgẹ́lì, áńgẹ́lì ò dàbí tiwa tí ó kéré bí tiwa yìí, wọ́n tóbi gidi gan. Tó bá sọ bó ṣe jẹ́, kò sí ẹranko kan nínú ayé tó lè tó wọn. Mo ti sọ fún aláìmọye ìgbà, ojú kan wọn, ojú kan ẹ̀kan, ó tó odidi coaster minibus. Ìyẹn ojú kan nìyẹn o. Kẹwàá wo méjì, kẹwàá wo imú, kẹwàá wo bórí ẹ̀ ṣe máa tó, kẹwàá wo ìdúró ẹ̀. Tó wáyé pé possible pé ó lè dúró ni, kó lè jẹ́ kí n róhun ni, dídú ni gbogbo bẹ̀. Òfìfún yẹn nìkan là ń rí, ìfìfún mẹ́rin yẹn tán. So báwo ni ìfẹ́ sọ fún mi pé kò sí ẹ̀mí òkùnkùn àbí kò sí fallen angel now? How do you want to prove it to me? Báwo ni ìfẹ́ sọ fún mi pé àwọn ẹranko iwin ò sí nígbà tí èmi fojú ara mi rí? Èmi ti fọwọ́ kàn ẹ̀jẹ̀ wọn, mo ti fọwọ́ kàn ẹ̀jẹ̀, mo ti fọwọ́ kàn ibi tí ó wà. Kẹ̀bà lè mọ̀ pé mi ń ṣọmọ ẹran líle ni mí, ibi tí Ọlọ́run gbọ́dọ̀ ṣiṣẹ́ nìyẹn nínú ayé mi. So mo dẹ̀ ti gbọ́ ohùn ẹ̀mí Ọlọ́run dáadáa. I hear the voice of God. So you cannot prove to me that it's not exist. So now, ó ń jẹ́ kó yé wa pé ìṣẹ̀dá Yorùbá ó ní èrèdí tá fi dá wọn sínú ayé. Kò sí bí èèyàn ṣe máa wà tó ní ogun kọjá, ogun yẹn là ń là kọjá nítorí pé àwọn tí ó jẹ́ olórí wa sísìn ohun kan tó yẹ kán gbéṣẹ́ owó, gbogbo nǹkan tó kó fún wọn yẹn nígbà tí Babalọ́lá tó ti kó lé wọn lọ́wọ́ tí Àjàkára ti parí tẹ̀ tó bá tiẹ̀ lọ tí Babalọ́lá dẹ̀ gbé tiẹ̀ dání tó dẹ̀ ti ní pé ẹ̀yin wọn yóò mọ kó fún yín, ìwọ yìí o wọ́n ló máa ṣe olórí wọn. Ṣùgbọ́n òyìnbó àti àwọn àjòjì àtọ̀rìnwá tán kó yọ́lọ́bá wa yìí tó dẹ̀ ti ń dàbọ̀ tipẹ́tipẹ́ tán fẹ́ kí ìfẹ́ Ọlọ́run ṣẹ bí a ṣe dáyé tán fẹ́ kó rí bẹ́ẹ̀ tán dẹ̀ wà pẹ̀lú wa tá a bá wọn bẹ́ẹ̀. Iṣẹ́ rò kó máa rọrùn fún Yorùbá láti lọ ni, ẹ má rò pé Yorùbá máa easy láti lọ.
àìlèyìí láti lọ yẹ àwọn ojúṣe wa, àwọn nǹkan tó ń pè ní pé àyájọ́ àwọn ohun tá a máa fi jagun àní ẹnìkan ló ní dán yẹn lọ́wọ́, èyí tẹ́ pé àwọn bàbá ńlá bàbá ẹ̀ tó ń gbé fún ìyẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òun ló ń lò lọ́wọ́ tó fi ń yọrí ìwé àwọn èèyàn, àìjẹ́ bẹ́ẹ̀ àbárùn gbogbo Yorùbá tán pátápátá. Ṣùgbọ́n nígbà tó pé àwọn kìrìsìtẹ́nì Babalọ́lá ti gbé léwọ́ àwọn kìrìsìtẹ́nì, ókè kìrìsìtẹ́nì yẹn ó ní má ṣe àṣemáṣe o, ìyẹn ni pé kó má lo nǹkan méjì mọ́ra o, ibi tá àti wàá mọ̀ nìyẹn. Bóyá àwọn ayé ló wá ba gbogbo nǹkan jẹ́ mọ́ lọ́wọ́ o, bóyá òun fún rẹ̀ ló wá ṣe àṣemáṣe tí ó lọ gba ẹ̀mí o ṣe ń pè nìyàn a máa wá gbára, bóyá ó níbi tán ti bá sọ̀rọ̀ wọ́n ní bàbá ẹnìkan ní bàbá ẹ lè rúùlù lù yìí, àwọn tó máa rúùlù lù yìí ẹ gbúdọ̀ ní àyíníkè ẹ̀tàn, ṣé ẹ̀tàn yẹn ṣé nǹkan tó sọ ṣókúrọ́? Bàbá dẹ̀ dúró lórí ọwọ́ ẹ̀ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì, ẹ mọ̀ pé kìrìsìtẹ́nì ẹ lọ wo orúkọ ẹ̀, ẹ rí i pé síbẹ̀ gbogbo wọn tó ṣe kò possible, kò lè wọlé. Nígbà táwa ti ń dàgbà tá a tún rí dáadáa, ọmọ Yorùbá ọmọ agbègbè kan náà ni wọ́n, ó ti yẹgi mọ́ lẹ́sẹ̀, ó ti tẹ̀lé Fúlàní lọ lẹ́yìn, àwọn tó ń ṣọmọ Nàìjíríà ni ó ti tẹ̀lé wọn lọ. Ṣé ẹ rò pé ẹ̀ṣẹ̀ òun náà ti ẹ̀ pèrè ní kìrìsìtẹ́nì o? Bíbélì pé o wọ́n ń bá Ọlọ́run jagun ni, Ọlọ́run fẹ́ lo Yorùbá láti ṣéǹjì nǹkan, ó dá wọn ní bó ṣe wù ó dá wọn, ó dẹ̀ fi gbogbo nǹkan ẹ̀ sínú ayé wọn. Ibì kan ló máa ń yà mí lẹ́nu, àwọn èèyàn dẹ̀ máa ń túwò ẹyẹ, wọ́n correct bóyá túmọ̀ ẹ o, wọ́n náà gba sátidé lé wọn gbé Sunday lé wọn lọ́wọ́, wọ́n correct o bóyá túmọ̀ ẹ pé ẹni pé wọ́n gba òtítọ́ lọ́wọ́ ẹ̀ ń gbé ẹ̀tàn lé ẹ lọ́wọ́. Ṣé ẹ̀tàn kan ló gbélé wa lọ́wọ́ sí? Àwọn bàbá yẹn gbé òótọ́ lé wa lọ́wọ́ tí a fi dèèyàn lónìí, they give us what make us to become somebody. But the leaders that remain, tí a bá lè rú lára wa tán yí kíní yẹn po yẹ ò tí mi pé ká fail now. Ok, ẹ lọ wo gbogbo nǹkan tí Awólọ́wọ̀ ṣe, kò sí anything tó remain mọ́, wọ́n dàrú kẹ́lẹ̀ mọ̀ pé ogun ọ̀run àpáàdì là ń bá jàkadì. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn òrìṣà tá à ń sìn wọ̀nyẹn náà àwọn áńgẹ́lì tó wá látòkè ọ̀run wá ni. Ok, wọ́n wá ní pé now wọ́n kú fẹ́ mú make sure pé wọ́n destroy everything, but kán tó lè destroy Yorùbá máa destroy gbogbo àwọn other Christians tó wà nínú ayé, wọ́n dẹ̀ ti ń ṣe lọ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dẹ̀ Jésù fún rẹ̀ lọ ń wàásù, àwọn Kristẹni kan ló ń lọ síbi tí ìwàásù mùsùlùmí tó ti le gidi gan, àwọn alákatakítí mi sọ ní àwọn simple Muslim o, tẹ́ bá lọ sí Malaysia burú o, àwọn eré àwọn yẹn wà tó yẹ pé tí wàá lọ sí even though Saudi burú o, ara wọn náà burú sí, tó bá ṣẹ̀ sínú ìwé Quran á ṣe dájọ́ ẹ̀ gẹ́gẹ́ bí Quran, ṣùgbọ́n ìwọ ni pé pápápápá àwọn yẹn kò sí mbẹ̀, but tí a bá ti ń wò ó ti yá ju èyí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí, ká mú ọmọ nílùú ká bẹ̀ sí ń rẹ lọ́rùn, ká fẹ́ gba gbogbo ìlú, ká fẹ́ yí wọn ní àwọ̀ padà. Ẹ rí i pé kíní wọ̀nyẹn ó ń gbìyànjú kí kìrìsìtẹ́nì má sí rárá ní àwọn alákatakítí yẹn. Ẹ lọ wo ẹni tí ó mú wọn wá sí ìbàyí sílẹ̀ Yorùbá, ìyẹn ni Ọ̀túnba Fódíò. Ẹ rí i pé ẹ̀tàn ló fi mú wá sí ọ̀dọ̀ wa, òun kọ́ ló mú ìrere mùsùlùmí wá sílẹ̀ Nàìjíríà, ìyẹn ní ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá, òun kọ́ ló mú wá. Ọrọ̀ ọ̀fẹ́ tí bò ní ó pọ̀ jọjọ, ara pé kí èèyàn ìjìyà, wọ́n ní ẹni tí ó bá ti máa jẹ ìyà kan gbé yẹn kan gbé sórí apẹpẹ èkúta rìbọ, òun ló retí Ìgbò bọ́, òun ló dẹ̀ retí Haúsá bọ́, òun ló dẹ̀ retí wa bọ́ náà. So torí pé àǹfààní tó táìmù wa ò sí máa à ń rọ̀ṣì ẹni, ṣùgbọ́n àwọn máa sọ fún wa ní gbogbogbò, a máa rán wa létí bóyá etí wa lè ṣí lọ́jọ́ kan, bóyá dé tí wa à lè jẹ́ kó dọ̀dọ̀ àwọn pásítọ̀ wa kí wọ́n lè ṣe ojúṣe wọn, torí pé oníkálukú ni yóò jíyìn iṣẹ́ ọwọ́ ẹ̀.
níwájú tẹ́ dájọ́ torí àkókò tá a wà yìí ni pé ìwàásù tí repentance tó ń sọ yẹ ìyẹn ti wà ó ti wà ní Bible tẹ́ pé kì í ṣe nǹkan tó farasin mọ́ rárá àtiṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu kì í ṣe nǹkan tó farasin ní bíbélì mọ́ rárá tí o bá gba Jésù lónìí a máa farahàn náà yí ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn ẹ lọ máa wo àwọn stories ẹ lọ máa wo àwọn àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ káàkiri lágbàáyé níbi tí Jésù ti ń ṣiṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu bá a ṣe ń sọ̀rọ̀ yìí mo sọ yìí o ṣùgbọ́n lọ́dọ̀ wa torí pé a ní freedom yẹ à ń wàásù yẹ ni ṣùgbọ́n ìwàásù tá à ń wà yẹ a mú òdodo yẹ a mú kúrò nǹkan tó ti bàjẹ́ for 1700 years yẹ Ọlọ́run fẹ́ kó padà bọ̀ sípò torí kí Jésù lè wá àwa náà á dẹ̀ lè gbádùn nǹkan tó wà nulẹ̀ yẹ gangan á lè bá wa jagun yẹ á lè gbádùn ẹ̀ bí àwọn yòókù ṣe ń gbádùn ẹ̀ tó jẹ́ pé ìlú mùsùlùmí ni wọ́n ń gbádùn nǹkan tó wà nulẹ̀ tí ò dẹ̀ ju ẹyọ kan lọ nǹkan ẹyọ kan péré àwa ní oríṣiríṣi tí a lè sọ iye tó jẹ́ tí o sọ nǹkan tó àwọn àlùmọ́nì tó jẹ́ nǹkan 25 difference more than ó yẹ kí ẹ máa tàyàn lára náà pé why am I suffering àwọn ọmọ wa ń suffer ń jìyà ń ṣerú kiri the only thing tó wà nínú etí wa ni pé ká jáde ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ní ègún ni èpè ni àwọn pásọ̀ tó ń ṣe kíní wọ̀nyẹn fún wa gangan ó ń rán wa kúrò nínú ìlú wa pé ẹ tètè jáde o ikú ń bọ̀ o ìtumọ̀ ènìyàn náà wípé ẹ̀yin o ẹlẹ́ẹ̀sìs ẹ lè dàbí àwọn tó wà ní other countries ìtumọ̀ ènìyàn ṣé nǹkan tó yẹ kán ṣe nìyẹn ṣé ń rí olórí kan láti ìgbà tí wọ́n ti rán Àjàyí Crowther kúrò ní ìlú ẹ̀ tí Ọlọ́run dẹ̀ dá padà ǹjẹ́ Ọlọ́run sọ wípé kán jáde lọ ìjáde wọn lọ ni wípé kán wàásù lọ gẹ́gẹ́ Bíbélì ṣe sọ ṣùgbọ́n kì í ṣe wípé kán lọ ṣe ẹrú ẹ wo nǹkan tá à ń ṣe náà tó wá jẹ́ pé èmi náà fẹ́ dolówó ni èmi máa wàásù kiri ni ìwàásù wọn máa wà mí ní jẹ́ tent maker and màá di olówó òdítọ́ dẹ̀ ní sílẹ̀ nu mi ìdè lè mọ̀ ó tọ́ that's why tẹ́ pẹ́ fi rí Paul ó fi yàtọ̀ sí àwọn yòókù ẹ̀ so tí èèyàn bá fẹ́ rí òtítọ́ kó fọwọ́ ẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó bá ti ń fún èèyàn lówó kì í jẹ́ kí èèyàn lè ṣe kí ni kó ní freedom so a rí i pé ẹ̀ṣẹ̀ yìí ó kó bá Mósè pàápàá fún rẹ̀ ó kó bá aráàlú ó kó bá gbogbo wọn kò jẹ́ kán lè dé ilẹ̀ lérí àwọn àgbààgbà bẹ̀ so Ọlọ́run ni a máa ké pè pé Ọlọ́run ṣí ojú bí arákùnrin yẹn bó ṣe gbàdúrà nígbà tá fẹ́ pa when we want to kill him tá fẹ́ burn ẹ̀ into ashes ìyẹn Tyndale ó ní Lord open the eyes of King of England tó bá jẹ́ àdúrà yọkan yẹn látẹ̀lé wàá gbà ń sìn pé kó lọ́ọ̀ kó ṣí ojú àwọn pastors wọ̀nyẹn àtàwọn ọmọ ìjọ àwọn Kristẹni simple as ABC God open the eyes of the Christian in Yoruba land torí nǹkan tá a yàn wọ́n fún nìyẹn o nǹkan tá a fi dá wọn nìyẹn o ògo ilẹ̀ adúláwọ̀ àti polongo ìrere yẹn káàkiri ṣùgbọ́n ìrere tá à ń polongo pé kéèyàn jápa ni ẹ jápa tó bá láìsàn lè rìn tó bá fọ́jú kó lè ríran kó dẹ̀ tún jápa nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pa wọ́n ní tán lé wọn kúrò ní South Africa ẹ rí i pé gbogbo ìlú gbogbo àwọn ọmọ gbogbo dídú náà lé kúrò ńbẹ̀ dídú lé gbogbo dídú kúrò ẹ padà sínú ẹ lọ túlù yín ṣe kí lẹ̀ ń sá káàkiri fún South Africa ń sá káàkiri o wọ́n sá káàkiri o àwa là ń sá káàkiri bẹ́ẹ̀ sì ní nǹkan tó ní ká lọ ṣe ni pé ká wàásù gbogbo wa di ẹrú kalẹ̀ àwa ládẹ kọ́sẹ̀ ṣùgbọ́n ká láwọn lójú yẹ pé nǹkan tó lọ sọ ní bẹ́ẹ̀ sì máa kọ́rọ̀ Ọlọ́run ni nígbà tí pásọ̀ bá ní kéèyàn máa jẹ kó máa jẹ fíìdì gbogbo mẹ́bàá dẹ̀ máa jẹ fíìdì nǹkan tó wá ní kàn ṣe ni máa ṣe so tí ẹ bá tó máa fún wọn lóòtítọ́ tàbí táwọn fúnra bá mọ òtítọ́ ó ní òtítọ́ wọ́n sì sọ wọ́n di òmìnira yẹn la nílò so ẹ jẹ́ ká gbàdúrà kan náà ṣí wọn lójú because tó bá ṣí wọn lójú
àákàn rí wípé ogun tí à ń jà lọ yìí ó ṣe iṣẹ́ nǹkan wà láàrin wa. Wọ́n ní ẹbọ aláròká àbí wọ́n ní báwo ni ṣe pòwe yẹn, kinní kan ṣe rú ṣùgbọ́n ẹbọ aláròká ò ṣe rú, àbí báwo ni ṣe sọ. ẹ jẹ́ kí n kú lélẹ́yìí, wọ́n ní ẹ̀yìn kò lè lọ́ta wà, ilé la ṣe ní gbé. Ó dà pé ẹ̀rọ fìtì nǹkan tá a fẹ́ sọ. ẹbọ tó ti rú, ẹbọ àjẹ́ ṣe rú, ẹbọ aláròká ò ṣe rú. Ok, ìgbà tó jẹ́ pé ọ̀tá tó wà láàrin wa a máa rojọ́ wa kiri, àwọn tó wà láàrin wa tó ti tàtẹ̀ tó pé ní Yorùbá ni ó tó yẹ pé ó já àwọn máa lè toró ti pọ̀. Ẹ tẹ́ bá fẹ́ mọ obìnrin Yorùbá, ẹ ṣáàdára lọ mọ ìṣẹ̀dá wọn. Tẹ́ bá ti mọ ìṣẹ̀dá wọn, ó easy fún àjòjì láti kó wọn mọ́ra. Òun ló jẹ́ kán bí ọmọ àlè rẹpẹtẹ. Àwọn ọmọ àlè yìí dẹ̀ ti dàgbà ń sìn, so àwọn ló ń rojọ́ wa káàkiri. Ẹ wò bọ́n ṣe ń rojọ́. Tẹ́ bá wo gómìnà kan, a kàn máa sọ̀rọ̀ gbọ́à bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ èèyàn tútù, èèyàn jẹ́ èèyàn dáadáa ni, ṣùgbọ́n àwọn adákẹ́ wọ́n ní ewúrẹ́ abẹ́lẹ́kẹ́ jalé òun ni. Tó yẹ pé aṣèwọ̀n pé òun ò rí nǹkan kan ṣùgbọ́n ó rí mẹ́wàá torí nǹkan tó máa jẹ a máa dà lérú, a máa bà nǹkan jẹ́. Àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá wọ́n ń da nǹkan rú lọ́wọ́ bá ṣe wà yìí. Wọ́n ń wọnú ẹgbẹ́ òkùnkùn, wọ́n ń wọnú àwọn ẹgbẹ́ ayé. Wọ́n gbà pé ọwọ́ wọn ti tẹ̀ tán. Ó ti ń ṣẹlẹ̀ o. Ẹ lọ́wọ́ Òṣogbo lórí àná, òní ni lọ́dọ̀ wa ní ẹ̀tẹ́fà wà Nàìjíríà, òní ni lájẹ́ lọ́dọ̀ yín. Wọ́n ti da nǹkan rú lọ́dọ̀ wọn gidi rẹpẹtẹ láàrin ọjà, láàrin ibi gáràjì náà ti ń dàbọn déra wọn ní Òṣogbo. Rí Fúlàní bájà o, ẹni tó ń kó wọn lẹ́rú ìgbà tó ń sọ pé ẹgbẹ́ kí náà rí wọn o, ṣùgbọ́n níbọn lè já, lè para, ṣùgbọ́n ara wọn náà lè pa o. Oṣù àárín wọn á para wọn, ṣùgbọ́n Fúlàní tó yẹ pé ó ń pa wọn yẹ irọ́ o. Ká má rí ni ẹ ń pé ìdì ló ń jẹ́ bẹ́ẹ̀, àṣàsí ó ń bá wọn jà. Àwọn kìrìsìtẹ́nì tó wà ń bẹ̀, ẹ jẹ́ kójú wọn ṣí, ẹ gbàdúrà fún wọn, ẹ bẹ̀bẹ̀ fún Ọlọ́run kó ṣí wọn lójú. Bóyá tójú wọn bá ṣí, à lè ríbi lọ. Tí àwa tá a tẹ̀ ti dàgbà tá bá ti wá lọ, àwọn ọ̀dọ́mọdé tó wà ń bẹ̀ tí Jésù bá ti dé, because à ń disturb wíwá ẹ̀, mi ní tàn wá, tí ojú wa bá lè ṣí ní àkókò yìí, tí a bá lè polongo ọ̀rọ̀ tí à ń sọ yìí, tí àwọn èèyàn bá gbà lótìtọ́ tán padà sí orí ẹsẹ̀ wọn, tí nǹkan tán ti gbé dání papọ̀ tẹ́lẹ̀ tá ti gbélé wọn lọ́wọ́, it will work perfect. Àwọn èèyàn tá lè wọ ìjọba ọ̀run á lè pọ̀. Ọ̀rọ̀ wípé à ń kú ẹyọ kan ní ọdún kan, ọdún 3 ẹyọ kan, ọdún 6 àríyàn méjì, ọdún 9 èèyàn bíi kan èèyàn kan, ọ̀ èèyàn 2 ọ̀ èèyàn 3 hàn lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ. But this time around, Jésù fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó lọ. Tí wọ́n bá lè ṣe nǹkan ní gbogbo àgbáyé, a gbà pé Christianity Yorùbá ti mú káàkiri gbogbo àgbáyé. Ìgbà tó mú wá bá wa, Catholic ló mú wá bá gbogbo àgbáyé. Ẹni pé Catholic ò dàbí born again tí wàá gbé káàkiri bọ́n wúruwúru gbogbo ẹ̀. Àti tó dá wọ́n ti mú káàkiri gbogbo àgbáláyé. Okay now, ẹ wá jẹ́ kí ó padà bọ́ kó rí bí ti Bíbélì ṣe rí. Bí a ṣe kọ́ sí Bible yẹ kẹ́ ẹ wá ṣe bẹ́ẹ̀, tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀, ẹ wá rí i pé ìpè yẹn máa dún ní straight. Ìgbà tí ìpè bá dẹ̀ dún, ọ̀pọ̀ èrò ló máa lọ sí ìjọba ọ̀run. Count 1 per 1 per 2 per 3 again. 3 years, no, it's large number tí ò ṣẹlẹ̀ rí, ó máa wá ṣẹlẹ̀, and that's the end for the foreigners. Torí àwa ni foreigner, àwa ni àjòjì, àwa ni àlejò, àtìpó àti àlejò la jẹ́ nínú ayé. Bó tilẹ̀ jẹ́ pé Ísírẹ́lì yẹn wo àtìpó náà jẹ́ ń bẹ̀, àlejò náà jẹ́ ń bẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ìbẹ̀rẹ̀ àti fi fún wọn thousands of years, àwọn padà wá, wọ́n ti ń jàjà yẹn lọ́dún ní bá ṣe ń sọ̀rọ̀, yẹn ń jà lọ́wọ́. America ń blow Iran seriously, ó ń blow gidi gan, iná sọ ń bẹ̀. Gbogbo àwọn nǹkan mèremère, the tallest buildings, the important places in Iran, America is blowing them. Ó ń sọ di eérú ni,
kàn nílò láti bọ́m gbogbo bí tó bá ti rí pé ó tóbi gbàǹgbà tán lè fi ṣe nǹkan rere, àwọn ilé epo wọn bọ́ọ̀mù ló ń dún lára ẹ̀, iná ń sọ. Àwọn náà ní pé gbogbo bí tí Amẹ́ríkà bá gbogbo àwọn tí ó ń support Amẹ́ríkà yẹ àwọn Muslim country others, àwọn náà máa blow wọn on ti prepare ogun. Ó ṣeé ṣe kí eléyìí wá lead sí third world war. Ó ṣeé ṣe Chinese, Russia àti North Korea wọ́n ti ń wà lẹ́yìn wọn. Àsọtẹ́lẹ̀ dẹ̀ ti wà pé tó ń bá ti máa ṣe mistake kan wá jagun yẹn, so wọ́n ti ń prepare. Ẹ rántí pé àwọn other European support many countries, no country support America, but America ti wá dìde ń sìn, ó padà lọ prepare rẹ̀. Àwọn náà prepare ara wọn, àwọn àǹdàbò ló máa jìyà. Ọ̀rọ̀ wa dàbọ̀rọ̀ Yorùbá mà ní. Ẹni tó wá bá mọ́lé tí òun máa ń win, ṣé ẹ rò pé àwa lè win táwọn bá mọ́lé tó bá ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run tó ní kí bàbá tí etí ẹ̀ ti di tí kì í gbọ́ràn, tẹ́ pé kò sí nǹkan tẹ́ lè bá sọ tẹ́ ní kan mọ́nú ẹ̀ tó bá ṣe ìyẹn Ọlọ́run gbé síbẹ̀, kọ́ jẹ́ pé tí à ń bá bọ̀ ní 5 years ago ni wọ́n bá pa kàtìkàtì sí wa lára. Ṣùgbọ́n náà o tó bá jẹ́ pé bá ṣe ń ba lọ́ngbà yẹn náà ni o, ká serious náà ni, tàbí ká mọ̀fẹ́ Ọlọ́run, àìmọ̀fẹ́ Ọlọ́run yẹn náà ni. Ìgbà yìí náà mo ti bá wọn sọ̀rọ̀ yìí náà, mo ti bá wọn sọ ńgbà yẹn, kò sẹ́ tó fẹ́ gbọ́. Yàyàyàyà kò tẹ̀sẹ̀ ọ̀hún tẹ̀fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run títí wọ́n fi ọjọ́ kejì tó máa lọ sílé bàbá Ìgbòho, ẹ̀mí Ọlọ́run tí ń sọ̀rọ̀ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀, wọ́n fẹ́ gbọ́. They don't want to hear it. Up to now, you see, kò lè trading kìíní yẹn ò lè jáde síta. Àwa gangan à lè jẹ́ kó jáde, àwa gangan turn pop, àwa gangan àtẹ sọ pé we like it. So because what we want is easier way. A fẹ́ dá gbogbo ẹ̀lẹ́gbòó lórí nìkan torí pé àjọ̀nú tó Ọlọ́run dá padà wá sínú ayé tó máa jà fún wa nìyẹn, òun nìkan ni. Now lónìí a ti gbọ́ 80,000 èrò ẹkùn ti dìde soldiers on the 22 or 23 or so, either 22 or 23, tí n bá ṣe mistake, either 22 or 23. Ẹ lọ gbọ́nú bàbá Èkìtì, ó ti wí ẹ̀wọ̀n mọ́ tí ó ń sunkún yẹ, ó ti kígbo gidi gan. Tẹ́ bá gbọ́ orí yẹn máa wú ni, àsọmọ Yorùbá ni o, ẹ máa gbọ́ orí yẹn máa wú that wọ́n máa wá lọ bẹ̀rẹ̀ ní Ìlọrin. So tó má dẹ̀ ti bẹ̀rẹ̀ à ń kọ́ńkà náà lọ nìyẹn. Ṣùgbọ́n ẹ rántí o, ẹ̀ ń gbé ká àwọn kan wà nínú ilé yín o, tán kò bọ̀ tì í sínú ilé o, tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ ilé yín, gbogbo ìlú iná wà o. So ẹ jagun yẹn pẹ̀lú ẹ̀mí àti tara. Àwọn kan ti ń jà lára, ẹ̀yin tó yẹ kẹ́ jà lẹ́mí kẹ́ lè jẹ́ kí gbogbo nǹkan ṣe. Ó ṣe é ṣe kó jẹ́ pé òpin ti ń súnmọ́, ó ṣe kó jẹ́ pé àánú ogun yẹn làwọn àyànfẹ́ máa bá tiwọn lọ. Àwọn tó bá kù tí hàn sí Ọlọ́run dáadáa, àwọn àna ayé, àwọn Ísírẹ́lì yẹ 1000 years à ń dúró. Àwa yòókù tí a jẹ́ lédè míì à níbi lọ, ṣùgbọ́n ní tèmi o, èmi níbi lọ. Ṣé ẹ̀yin náà níbi lọ? Tẹ́ bá níbi lọ, ẹ ṣe nǹkan tó Ọlọ́run sọ fún mi kẹ́ ṣe. Ẹ ṣe nǹkan tó kọ sínú Bíbélì from Genesis to Revelation. Do what is written there. It's not hard. Ó kàn rí bẹ́ẹ̀ lójú wa ni pé ó le, kò le kankan. Àìsìn Ọlọ́run ló dà ní pé ó le. Iyèméjì ló dà ní pé kò possible. We are doubting God and we tell you it's not possible. It's possible. Let us pray. Our Father, Lord Jesus Christ, we thank you that you are opening our eyes and you are informing us the sin that we have committed since the day we born again, that we said that we know Jesus Christ, or we are saying that we are Christian. Our parents and we are very far today. Àpolongo ọ̀rọ̀ yín, a kàn wà gẹ́gẹ́ bí ẹni tó fọ́ lójú. A ní à ń ka Bíbélì òye wa nítorí pé kíbi tá fojú sọ̀nà gbàbẹ̀. Ohun tí à ń wò ó yàtọ̀ sí nǹkan tí ẹ̀ fi ń kọ́ wa. Nítorí náà àkókò wa ní láti jí ìrere yẹn. Àwa ti wéèsì àmọye ọdún àmọye ọjọ́ la fi ń polongo ní ọ̀nà tí ò tọ́. Ṣùgbọ́n báyìí ìpolongo tí ẹ fẹ́ ká polongo bí a ṣe lè sìn yín, ẹ̀sìn tí ẹ fẹ́ ká sìn yín tí a dẹ̀ sìn yín, àìgbọ́ràn tá a ṣe sí yín, ẹ wá dáríjì wá. Àtàwọn òbí wa títí dìgbà tí ó ti bẹ̀rẹ̀ nínú ayé wa, tá ti mọ̀ yín, tá ti ń gbójú ní ìlú wa, ní agbègbè wa, ní state wa,
àti ní gbogbo ilẹ̀ Yorùbá àti tí dé gbogbo ilẹ̀ Nàìjíríà tá a jọ papọ̀ ti through Àjàkúrádà títí lọ tí òun náà mọ̀ pé ìlú ọba Britain, France, Germany gbogbo wọn yí Bible padà ṣùgbọ́n ọ̀n jẹ́ kí nǹkan tí wọ́n sọ yẹ ọ̀n làmọ́lẹ̀ kò jẹ́ kí iye àwọn èèyàn ṣí sí ó sì wà lock títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí 1700 years plus. Ǹjẹ́ báyìí Olúwa a fẹ́ kí iye wọn ṣí wọn lójú pé wọ́n ti ṣẹ̀ àtàwọn tí ó kọ́ àtàwa gbogbo wa ní a ní mistake yẹn ṣùgbọ́n nǹkan tá à ń bẹ̀bẹ̀ fún ni pé àwa tó wà lórí ilẹ̀ ìpẹ̀ àwọn yẹn ṣe kọ́ ẹ pé iṣẹ́ tẹ́ fi rán wọn yẹn wọ́n parí ẹ̀ dáadáa torí nǹkan tẹ́ fẹ́ kàn ṣe nǹkan tẹ́ fẹ́ kọ́ wa ẹ fẹ́ kàn là wá lójú wọ́n dẹ̀ ti là wá lójú ṣùgbọ́n àwa tó wà là lójú lẹ fẹ́ ká wa padà pé àkókò ti tó ẹ fẹ́ padà wá kó àwọn àyànfẹ́ lọ àwọn àyànfẹ́ tí ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ fún báyìí ń sọ̀rọ̀ yìí ibo ni wọ́n ń wà kí ni wọ́n ń ṣe wọ́n ń tẹ̀lé wa lẹ́yìn torí tí wọ́n bá gba Jésù tán àwọn wá sínú ìjọ wa kí là ń ṣe à ń ṣe ìlòdì sí ọ̀rọ̀ yín àtakò ọ̀rọ̀ Bíbélì a dẹ̀ sọ pé a gba Bíbélì gbọ́ níbo la ti wá gbàgbọ́ báyìí a fẹ́ ká gbàgbọ́ ọ̀rọ̀ kan tí a ti sọ dànù kúrò ní Báíbù tá a yọ kúrò ta ni pé kò ní ìtumọ̀ pé kò ní lárí kò ní Jésù ti yí padà tá a fi ń purọ́ mọ́ Jésù adúgbò lọ́wọ́ Ọlọ́run pé àtẹ purọ́ mọ́ ẹ̀mí mímọ́ èyí tó yẹ pé máa fòpin sí gbogbo ẹ̀ ṣùgbọ́n ohun tí à ń bẹ̀bẹ̀ fún ni pé ẹ jẹ́ kí olórí wa àwọn pastors wa àwọn olùdásílẹ̀ wa gbogbo àti àwọn ará ìjọ torí àwọn kankan wà tó yẹ pé kò sí nǹkan tó lè ṣe sí kò ṣeé yí padà mọ́ ṣùgbọ́n kí àwọn fúnra wọn àtàwọn tó ń darí kó ní kálukú wọn kan yí padà sí yín ní òtítọ́ àtòdodo tí a lè fi rọ̀ wá lọ́rùn tí ìpè bá dún tí a fi lè bá yín lọ tí àwọn tí wọ́n ti ń sinmi tó yẹ pé wọ́n ṣiṣẹ́ dé ojú àmì àwọn yẹn ló máa kọ́kọ́ lọ tí àwa tá wà lórí ìpè ká tó lè tẹ̀lé wọn nígbà tá a bá dẹ̀ wá lọ tán àwọn tó bá kù ní Ísírẹ́lì tó dà pé ọmọ Ọlọ́run lónìí àwọn nìkan ló lè bá yín rìn ní 1000 years ẹgbẹ̀rún ọdún kan a mọ̀ wípé àkókò tiwa ní bàbá mo wá gbàdúrà ẹ jẹ́ kí iyì wa ṣí bẹ́ẹ̀ ni ó rí ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà àmín 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 ní orúkọ Jésù.